Kí ni wọ́n ń pè ní Kayamanta? Èdè wo ni Kayamanta? Àti ń pé báwo ni gbólóhùn Kayamanta ṣe jẹyọ nínú eré ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin? Gbogbo ẹ̀ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ilé ẹ̀kọ́ tó yá lọ́jọ́ tèní. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Àní púpọ̀ ọmọ Yorùbá ní sábà máa ń lo gbólóhùn Kayamanta tí ọ̀rọ̀ bá dọ̀rọ̀ eré ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin. Ó mọ̀ gbọ́ ọ̀rẹ́, ṣé o lo Kayamanta lọ́dọ̀ bọ̀bọ́ yẹn ni? Àbí kí àwọn ọkùnrin náà mọ̀ sọ yín pé wá náà ṣé ọmọ ilẹ̀ yẹn lo Kayamanta fún ẹ ni? Ṣùgbọ́n gbólóhùn Kayamanta yìí kì í ṣe èdè Yorùbá rárá, èdè Haúsá ni. Ẹ wá gbọ́ná kí ni ìtumọ̀ gbólóhùn Kayamanta yìí lédè Yorùbá? Mo lè gbọ́ wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ̀yin awátákàdá àti gègé kọ̀wé yín, yunifásitì yunkiọ́lọ́jì náà láti wà báyìí. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV, àṣà wa, èdè wa. Ẹ wò ó kí n má bàa gbàgbé, bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì tá a wà yìí. Orúkọ tèmi ò tí ì yí padà, Muhammadu Akówódé Babakorede, tí gbogbo èèyàn ń pè ní Ohun ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀. Ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kò ní pupa, ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó de funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé, ẹ mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ bá Ohun ìfẹ́ SOMIDA sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Hey, mo ní gbólóhùn Kayamanta yìí, èdè Haúsá ni. Àmọ́ tá a bá ní ká tú gbólóhùn yìí sédè Yorùbá, a lè tú sí pẹpẹ furu, àbí ká tú sí ń pé àjò kí nǹkan lè dára. Bá a ṣe lè tú gbà lédè Yorùbá rèé. Ṣùgbọ́n àwa Yorùbá a máa ń yá gbólóhùn Kayamanta yìí lò tí ọ̀rọ̀ bá dọ̀rọ̀ eré ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin. Obìnrin a máa ṣe Kayamanta níbi eré ìbálòpọ̀, bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà máa ṣe Kayamanta níbi eré ìbálòpọ̀. Ṣùgbọ́n Kayamanta tá à ń ṣe yìí, oríṣi méjì ló wà. Kayamanta tó dára àti Kayamanta tó burú, gbogbo ẹ̀ ló wà. Ẹ wá jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi Kayamanta tó dára náà kó bá lè yé wa dáadáa. Kí n mú àpẹẹrẹ wá kó bá lè yé wa. Kayamanta tí obìnrin lè ṣe fún ọkùnrin níbi eré ìbálòpọ̀, òun náà ní Kayamanta Oni Ileke Idi. Ẹgbọ́n náà èwo ni wọ́n ń pè ní Kayamanta Oni Ileke? Mò ń bọ̀ mi dìde, ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV, àṣà wa, èdè wa. Àní lára Kayamanta tó dára, òun ní ìlẹ̀kẹ̀ tí àwọn obìnrin máa ń wọ̀ sídìí yìí. Gbogbo wa náà la sì ti mọ̀ yín pé lára irinṣẹ́ ìbálòpọ̀ òun ní ìlẹ̀kẹ̀ ìdí jẹ́. Tí a bá sì ní ká sọ̀rọ̀ nípa ìlẹ̀kẹ̀ tí àwọn obìnrin wọ̀ sídìí yìí, oríṣiríṣi ìlẹ̀kẹ̀ ìdí ló wà. Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn obìnrin sì ń gbà lo ìlẹ̀kẹ̀ ìdí. Ìlẹ̀kẹ̀ ìdí mi wà tó ṣe ń pé tí obìnrin bá wọ̀ sídìí yìí, ara obìnrin a sì máa gbé dáadáa. Ara obìnrin a máa move dáadáa lásìkò eré ìbálòpọ̀. Tó bá jẹ́rọ́ ni mò ń pa, ẹ̀yin obìnrin ẹ já mi. Tí ara obìnrin bá sì ti ń gbé dáadáa lásìkò eré ìbálòpọ̀, ìmọ̀ ń jẹ́ kí ọkùnrin ó gbádùn ìbálòpọ̀ ọ̀hún. Irúfẹ́ ìlẹ̀kẹ̀ ìdí bẹ́ẹ̀ kò léwu rárá, kò sí aburú ń bẹ̀. Kayamanta gidi ni. Èyí tó tún fara pẹ́ eléyìí ni pé bí obìnrin bá ń wọ ìlẹ̀kẹ̀ sídìí, àtobìnrin yìí àtọkọ rẹ̀, àwọn méjèèjì wọn ò jọmọ gbádùn eré ìbálòpọ̀ yìí dáadáa. Ìyẹn ò sì ní kí ọkùnrin yìí má tún lè kọlu obìnrin míì mọ́ níta. Ìwọ ni kó múra síra rẹ̀.
ìwọ ni kó múra sí Kayamanta yìí kó sàtìmọ̀ ṣe fún kó mọ rí ìgbádùn lára rẹ̀. Bí bá ti ń rí ìgbádùn lára rẹ̀ àbùṣebùṣe nìyẹn. Mo ní àwọn ọkùnrin náà ti lè lo Kayamanta fún obìnrin. Ẹgbọ́n náà irú Kayamanta wo ni? Mò ń bọ̀ mi tí dé. Ẹ mọ bá mi bọ̀ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà létí gbọ́. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní ọkùnrin tí ń lo àgbo, ọkùnrin tí ń mu àgbo láti lè fi bá obìnrin sùn lára Kayamanta gidi ni. Ẹ bá ń kọ́ kalẹ̀. Bí oríṣiríṣi ìlẹ̀kẹ̀ ìdí ṣe wà fáwọn obìnrin tí wọ́n fi ń lo Kayamanta, bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi àgbo wà fáwọn ọkùnrin náà táwọn náà lè fi ṣe Kayamanta. Lára wọn rèé ọ̀pá ẹ̀yìn, àgbo jẹ̀dí, afàtọ̀, alẹ́, jáṣan, rúnṣan, fàṣan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ náà ni àwọn ọkùnrin fi ń ṣe Kayamanta. Ọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré tó lo ewé sí kó lè tóbi, ara Kayamanta gidi ni. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ̀ kúrú tó lo nǹkan sí kó lè gùn, ara Kayamanta gidi ni. Eré ṣíṣe lórí pápá, ìyẹn lórí ibùsùn, ara Kayamanta gidi náà lòun náà. Bẹ́ẹ̀ bá gbàgbé, mo sọ nínú ètò kan tó wà lọ lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn ìpè. Ayé ìgbà kan ni wọ́n ń dàṣà ọlọ́mọ ló lọ́kọ̀. Nígbà tó yá, wọ́n yí padà, wọ́n ní ọlọ́bẹ̀ ló lọ́kọ̀. Ṣùgbọ́n lóde òní, ó ti di eléré ló lọ́kọ̀. Bó bá jẹ́rọ́ ni mo pa, ẹ sáà ti já mi. Kí wá ni àwọn Kayamanta tó burú tó sì léwu gidi gan? Hey, mò ń bọ̀ mi tí dé. Gbogbo ẹ̀lẹ́gbọ́ lórí ètò yìí lọ́jọ́ tèní. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní lára Kayamanta tó burú ní pé gbogbo obìnrin tó bá ti ń lo nǹkan sára rẹ̀ láti lè fi jẹ́ pé òun nìkan ni kí ọkọ rẹ̀ mọ bá ní nǹkan pọ̀, àbóhun nìkan ni kí bàbá olówó rẹ̀ mọ bá ní nǹkan pọ̀, àbóhun nìkan ni kí àlè rẹ̀ mọ bá ní nǹkan pọ̀, tí wọ́n bá ti dọ́dọ̀ obìnrin míì kí wọ́n má lè takò tó mọ̀. Ha! Kayamanta burúkú ni. Ó sì léwu púpọ̀ fúrúfẹ́ obìnrin bẹ́ẹ̀. Ọ̀nà táwọn obìnrin míì ń gbà ṣe àwọn Kayamanta burúkú yìí rèé. Ẹlòmíì nù wọn a ṣe sára ìlẹ̀kẹ̀ ìdí rẹ̀. Hey, kábíyèsí Ọlọ́run, ìwọ bọ̀dá mi tó ń gbọ́ mi, ìwọ bàbá mi tó ń gbọ́ mi, lẹ̀kẹ̀ ìdí ìyàwó rẹ̀, ǹjọ́ mọ̀ ń pa rẹ̀? Ṣé kìí ṣe ń pé Kayamanta burúkú ni fi ń lò fún ẹ̀? Àwọn obìnrin míì gbẹ́rẹ́ ni wọ́n lọ sí sójú ara wípé tí ọkọ tàwọn bá ti bá wọn ní nǹkan pọ̀, kó má lè wo obìnrin míì níta mọ́, kó má lè lọ ọ̀dọ̀ ìyálé tòun mọ́, àbí kó má lè lọ ọ̀dọ̀ ìyàwó kékeré tòun mọ́. Hey, Kayamanta burúkú ni. Ohun mìíràn tí ìyáálé ọ̀kan wà kan tó lọ sí gbẹ́rẹ́ àdódùn sí ojú ara rẹ̀ torí ń pé kí baálé rẹ̀ má lè jápo níbòmíì mọ́. Àgbá lọ àgbá bọ̀, èyí tó yẹ kí gbẹ́rẹ́ ọ̀hún jiná lára rẹ̀, gbẹ́rẹ́ ọ̀hún kò jiná mọ́ sára rẹ̀. Ìṣe nípa gbẹ́rẹ́ ọ̀hún tún kẹ̀ sí lára rẹ̀. Nígbà tí ọkọ rẹ̀ rí, ó bi lérè ń pé ìyá alágbàjà èó ní tún ṣe lábẹ́ yìí. Ṣùgbọ́n aráalé wa parọ́ fún ọkọ rẹ̀ yìí pé èèwọ̀ ló múlé sábẹ́ fóun. Ọkọ rẹ̀ wá bi lérè ń pé ọ̀dà náà kí ló wá ń lò sí? Ó ní mo ti rí nǹkan fi pa. Ṣùgbọ́n nígbà tí baálé rẹ̀ rí ń pé gbogbo ọjà tí ń bẹ nínú ṣọ́ọ̀bù ìyàwó tòun ló mọ̀ tí ń jẹrà tán yìí, ló bá ké gbàjarè síta, ló lọ bá àgbà lólé wọn kan. Àgbà nú ilé wọn yìí ló bá mú wọn lọ sílé eléwé kan láti lọ tẹsẹ̀ lébọ̀. Ẹ̀bí mi lérè ń pé kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n dọ́dọ̀ bàbá eléwé yìí? Àní ẹ ṣọ́ra láti máa lo Kayamanta kẹ́ ẹ má lọ lò kan ìyókù. Mò ń bọ̀ mi tí dé. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Àní nígbà tí wọ́n dé ọ̀dọ̀ eléwé yìí, bàbá eléwé yìí ń bi arábìnrin yìí pé arábìnrin kí ni mà ń ṣe lábẹ́ yìí? Arábìnrin ní èwo ni, nǹkan kan ò ṣe mí lábẹ́ ju èwo lọ. Bàbá yìí ń sọ fún un pé arábìnrin, ó jẹ́wọ́ ohun tí ń ṣe lábẹ́. Bó o bá jẹ́wọ́ ohun tí ń ṣe lábẹ́ yìí, a lè mọ ohun tá a lò sí, abẹ́ rẹ̀ ó sì jẹrà tán. Arábìnrin yìí bá ní bàbá mo sí gbẹ́rẹ́ ni o. Ní ọkọ rẹ̀ bá ní ìyá Múlíká, ó sí gbẹ́rẹ́? Ta ló sí gbẹ́rẹ́ sí ojú ara fún ẹ tó ò jẹ́ kí n mọ̀? Ta ló bá ẹ sí gbẹ́rẹ́ ọ̀hún? Arábìnrin yìí ń wọlẹ̀. Bàbá ní ọ̀dà
àti ń rojú ọ̀rọ̀ bọ̀ irúfẹ́ gbẹ́rẹ́ wo ló sìn ká bàa lè mọ ohun tá lò sí ká bàa lè wá ẹ̀rọ rẹ̀. Arábìnrin yìí ò lè sọ̀rọ̀ ọkọ rẹ̀ jágbe mọ́ irúfẹ́ gbẹ́rẹ́ wo ló sìn arábìnrin yìí ni arábìnrin yìí bá ní ṣebí wọ náà ni nígbà tó jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó kékeré ló mọ bóra rẹ̀ mọ́ sí ní gbogbo ìgbà òòrójú ráyè fún tèmi mọ́ òun ló mú mi lọ sí gbẹ́rẹ́ àdódùn ni mo sí gbẹ́rẹ́ rẹ̀. Ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín arábìnrin yìí ní gbẹ́rẹ́ àdódùn lòun sí torí kí ọkọ tòun kó bá lè mọ gbádùn tòun tí ò bá rí òun kára rẹ̀ mọ́ balẹ̀ kó mọ́ rojú ráyè fún ìyàwó kékeré mọ́. Ẹ̀rí ibi tí òjòwú báyàn dé ọkọ rẹ̀ dorí kodò ó ní ọ̀dà náà ìyá múlíkà ẹ̀yin tẹ́yìn jẹ́ múlíkà ẹ mọ́ fi ṣèbínú òun yarúkọ yín lónìí o. Ọkọ rẹ̀ pé ó ní ọ̀dà náà ìyá alágbájá ọkùnrin ló bá ẹ sí gbẹ́rẹ́ yìí ní àbóbìnrin. Ìyá alágbájá wá ní ọ̀dọ̀ bàbá tá a lọ bàbá yìí ó ní ọmọbìnrin kan bẹ̀ ọmọbìnrin yìí ní mọ́ ń sí gbẹ́rẹ́ fáwọn obìnrin tó bá ti jóbìnrin ni obìnrin ni ó sì gbẹ́rẹ́. Nígbà tẹ́mi gbọ́rọ̀ yìí mo ní ó tiẹ̀ dà babaláwo yẹn òun mọṣẹ́ bí iṣẹ́ kò dàbí àwọn babaláwo kan tó ṣe ń pé àwọn fúnra wọn ni wọ́n gbé abẹ dání pé àwọn fẹ́ sí gbẹ́rẹ́ yìí sójú ara fún ìyàwó oníyàwó tí wọ́n ó gbàbẹ̀. Ó ti yé yín. Arákùnrin yìí ló bá gbà ká mú pé kí wọ́n sáwọ́ náà báyọ̀ kí ọjà mọ́ bá tán nínú ṣọ́ọ̀bù ìyàwó tòun. Bàbá ní kò sí ṣe kò ṣàìṣe àwọn wá ẹ̀rọ gbẹ́rẹ́ tí wọ́n sì yìí ni torí pé ìṣẹ̀dá arábìnrin yìí kì í sin gbẹ́rẹ́. Bàbá ń jẹ́ kó yé wọn pé àwọn ìṣẹ̀dá kan wà àwọn ìṣẹ̀mí kan wà tó ṣe pé wọn ò gbọ́dọ̀ sí gbẹ́rẹ́ láyé wọn ìmọ̀ ń gbòdì lára wọn ni. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ lè ṣe kẹ́ ẹ mọ́ sí gbẹ́rẹ́ ó rí ìyàwó lémi gbogbo bí ọmú rẹ̀ báyìí wọ́n ti la gbẹ́rẹ́ síbẹ̀ gbogbo ẹ̀yìn rẹ̀ báyìí wọ́n ti la gbẹ́rẹ́ síbẹ̀. Ta ló sí gbẹ́rẹ́ yìí fún ǹjẹ́ ẹ ṣèwádìí wípé ǹjẹ́ ìṣẹ̀dá yín sí gbẹ́rẹ́ àbí gbẹ́rẹ́ ò bá yín lára mu kó tó di pé ẹ mọ̀ lọ sí gbẹ́rẹ́. Ẹja fele iná ṣàríkọ́gbọ́n lọ́jọ́ tèní gbogbo ẹ̀yin ìyàwó ilé ẹ mọ́ sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò tí ẹ bá fẹ́ ṣe káyámántà fún ọkọ yín àbálẹ̀ yín. Káyámántà gidi òun ló yẹ kẹ́ mọ̀ ṣe káyámántà tó dára òun ló yẹ kẹ́ mọ̀ ṣe. Ẹ mọ́ lọ ṣe káyámántà tó burú toro léwu púpọ̀. Ohun ìfẹ́ SOMIDA TV àṣà wa èdè wa. Ọ̀rọ̀ nípa káyámántà òun láti gbọ́ lórí ètò lọ́jọ́ tèní yìí. Gbogbo àwọn ọkùnrin àtobìnrin ẹ dákun èyí tó jẹ́ káyámántà gidi òun ló kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ṣe ká mọ́ sáré kẹ̀kẹ́ lọ kọlu mọ́tò. Mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ àtẹ́wò wá tẹ́ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ wo bí tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí tó bá tó kù ní pupa ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ ẹ sì tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà àtẹ̀wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ohun Ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékelèké mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà wò. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn. Ìpàdé mi àtìyín ó tún di lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún títí gbà tátùmọ̀ pàdé níbẹ̀. Mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ohun Ìfẹ́ SOMIDA TV àwa làgbà.